Hello, hello. Ẹ̀yin èèyàn mi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú alẹ́, ẹ dẹ̀ kú ìrọ̀lẹ́, ẹ kú ìgbà gbogbo, ibikíbi tẹ bá wà, tẹ̀ ń gbọ́ mi. Hmm, mi, mo tún gbé tuntun mi dé o, kó tó máa dùn mọ́ yín nú, òun náà máa gbé wá, kí gbogbo ẹ̀ kó lè dá náà ni. Ẹ ṣe tẹ̀fí tẹ́tí sí wa. Ìròyìn ayọ̀ tí mo gbé wá lówùrọ̀ yìí nípa ti Naomi àti Ọjájá wà of Ilé-Ifẹ̀. Wonder shall never end. Olúwa ṣeun, Olúwa ṣe ìdùnnú ńlá ní pé ọ̀tá gbọ́. Wọ́n ní inú Naomi ti ń dùn báyìí o. Ọkàn Naomi ti ń balẹ̀ báyìí o. Ìgbà tí kábíyèsí tí ó padà lẹ́yìn ẹ̀ tó dúró ti gbágbágbà pé kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ilẹ̀ ò gbà. Fún òun àti Naomi. So Naomi ti wá rí pé tọkàntọkàn lóòótọ́ kábíyèsí ti mọ ìyàtọ̀. Ó ti mọ ìyàtọ̀ láàárín ìyàwó àti láàárín àwọn ìyàwó. Wọ́n ní there is ìyàwó and there is ìyàwós. Àwọn ìyàwós wọ̀nyẹn, àfi ká fi ẹnu ká dákẹ́. Ṣé ẹ rí Naomi? Kábíyèsí wá ti rí pé, kábíyèsí ti rí pé, ó ti dójú ẹ̀ báyìí o. Ó ti rí mistake ẹ̀ báyìí o. Ṣé ẹ mọ̀ pé wọ́n ní àṣìṣe ò lóògùn? Ẹ sì ń sìn ojú kábíyèsí ti wá là, ó ti open dáadáa. Ó ti mọ̀ pé, ẹ jọ̀ọ́, tí Olúwa ni ó ṣẹ o. Ẹni tí Ọlọ́run bá ti lọ́wọ́ sí tó ti dá ó ṣe farawé. Bẹ́ẹ̀ ni, ó ti hàn gbangba pé ìyàwó kábíyèsí gangan ìjìnlẹ̀ ìyàwó kábíyèsí ni Naomi. Ǹjẹ́ ẹ gbọ́ ìtumọ̀ tó mọ̀ sọ pé mo mú ìdùnnú wá fún yín? Ní pé inú kábíyèsí wá mú, ó invite ẹ lọ sí ibi, mi ò ní sọ fún yín, àṣírí ńlá kan ó invite ẹ lọ síbẹ̀. Láti lọ sọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí tó wà ní Ilé-Ifẹ̀ àti láàfin àti nígbèsí ayé òun. Òun àti Naomi nìkan náà mọ àṣírí yẹn. Wọ́n láti sọ gbogbo clear fún un. Irú táwọn ò pè ìyàwó tó ń sáré wá, àwọn tó jẹ́ pé ogun náà wá dù, wọ́n wá láti wá tún kábíyèsí ṣe àti láti dùnnú kó lè pẹ́ lórí àpèrè tí Ọlọ́run pè sí. Àwọn oníṣẹ́ ibi nǹkan tó ń fẹ́ nìyẹn. Wọ́n fẹ́ bẹ̀ tí Ọlọ́run ò gbà fún wọn. Wọ́n á ti rí pé wọ́n á ti single Naomi out nínú àwọn ìyàwó tó fẹ́. Àwọn tí yẹn kì í ṣe ìyàwó túláàsì ni wọ́n. Wọ́n ṣe wá náà ṣe máa rìn lọ. Pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú iṣẹ́ ibi. Kì í ṣe pé a kàn dédé ń sọ ọ̀rọ̀ àlùfàǹsá fún wọn because nǹkan tó ń fọwọ́ wọn fà, òun náà rí. Wọ́n ṣe wá náà máa lọ because iṣẹ́ ibi náà wà wá. Iṣẹ́ ibi náà ò dẹ̀ pay, kò pay kábíyèsí torí ẹni kábíyèsí ṣe fẹ́ lé. Wọ́n nìkan náà tí ẹ máa kó, wọ́n ti fọwọ́ ara wọn ṣe ra wọn. Bẹ́ẹ̀ ni. So lọ́rọ̀ tí mò ń sọ, Olúwa sọ gbogbo àṣírí ìkọ̀kọ̀ tó lè ṣe òun àti Naomi láǹfààní. Ó sọ fún Naomi. Wọ́n nínú Naomi, ó kàn ìdùnnú ṣubú layọ̀ fún Naomi. Wọ́n ní ṣe ni Naomi kàn bú sẹ́kùn pé, eléyìí wà lẹ́nu ò sí nǹkan. Pé ìdùnnú yẹn ti pọ̀ jù. Ó bá bẹ̀rẹ̀ sí ní ké lókè. So àwọn family
Àwọn ó dà pé wọ́n fi tó àwọn family Naomi létí. Hmm. Pé báyìí ló ṣe ń lọ. Inú àwọn family Naomi wá dùn, wọ́n yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Wọ́n wá yọnu pátápátá sí kábíyèsí. Pátápátá pé yes. A ṣẹ̀ṣẹ̀ rí àwọn àna wa gangan. Tí ò sí nǹkan tí èèyàn lè yẹrí ẹ̀ wò. Olúwa ṣeun. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Hmm. So, òun ni ìdùnnú tí mo ní kí n mú wá fún yín lówùúrọ̀ yìí pé later, inú Naomi ti yọ sí kábíyèsí. Ó ti gba kábíyèsí gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ tòótọ́. Ṣé ẹ mọ̀ pé ẹ̀yin èèyàn wa jẹ́ sọ kankan fún wa o? Ṣé ẹ mọ̀ pé tí èèyàn bá wà láyé, tó bá di pé ìdánwò díẹ̀díẹ̀ dé báyìí, Ọlọ́run fẹ́ tún nǹkan ṣe nìyẹn o. Ọlọ́run fẹ́ jẹ́ kí nǹkan dáadáa kó látúnṣe. Nǹkan tó ti wọ́ pé kí Ọlọ́run kó bá wa tò, òun ni. Ó ní nǹkan tí Ọlọ́run fẹ́ mú jáde. Àpẹẹrẹ la ti ń rí yìí o. Wọ́n ní tí tẹ́nìkan ò bá bàjẹ́, tẹ́nìkan ń dá. Kí Ọlọ́run má jẹ́ kó torí wa bàjẹ́. Ẹ̀yin èèyàn wa, ẹ̀yin onílàákàyè, ẹ̀yin ọlọ́gbọ́n, àwọn amòye, ẹ̀yin lọ̀rọ̀ yìí lè yé dáadáa. Bẹ́ẹ̀ ni. So ìyẹn pé gbogbo nǹkan tó ti ń ṣẹlẹ̀ láti ọjọ́ yìí àti ti stampede àti gbogbo everything. Àṣé ayọ̀ ló máa jásí. Àṣé àkóbá ńlá. Ó kàn dùn mí fún àwọn ọmọ kéékèèké. Àwọn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí. Kí Ọlọ́run kó ṣàánú wa, kó dáríji àwọn ọmọ. Máa ṣe o. Nǹkan tí àwọn ọmọ fẹ́ jẹ náà ń wá. Ọlọ́run má jẹ́ ká pàdé nǹkan tó máa jẹ wá. Gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí. Ọlọ́run ọba á tú yín nínú. Máa ṣe o. So ẹ̀yin èèyàn wa, ẹ bá wa fi kún ọ̀rọ̀ tá à ń sọ yìí. Kẹ́ ẹ lọ sí comment section. Kẹ́ bá wa fi nǹkan tó tọ́ àti tó yẹ kẹ́ bá wa fi kún. Torí ọ̀rọ̀ ìdùnnú leléyìí. Pé ìgbésí ayé Naomi, Ọlọ́run ló dá, kì í ṣe pé ẹnìkan ló fẹ́ ṣe kíni. Gbogbo àwọn tó dẹ̀ ròbì sí Naomi, tó dẹ̀ jẹ́ kí gbogbo àṣìṣe yẹn kó wáyé ńgbà yẹn. Àwọn gan á gbélé gbọ́. Wọ́n á jẹ díẹ̀ nínú ìyà yẹn náà. Àwọn náà máa pín nínú ìyà. Ṣé lásán kọ́ ni? Ẹ̀yin èèyàn wa, ẹ jọ̀ọ́, ẹ bá wa subscribe, kẹ́ ẹ bá wa share, kẹ́ ẹ bá wa fi sínú comment section, kẹ́ ẹ like ẹ. Ẹ ṣé tẹ́ fi ń tẹ́tí sí wa. Bó bá tún ṣe ń lọ, màá tún jẹ́ kẹ́ ẹ gbọ́. Ẹ ṣé bye.